Ẹ̀yin tèmi àbẹ́ ti gbọ́ báyìí la ṣe ṣe ayẹyẹ ojúde ọba nílùú Ìjẹ̀bú Òde ní ọjọ́ kẹta iléyá ni a máa ń ṣe ayẹyẹ ojúde ọba nílùú Ìjẹ̀bú Òde tí gbogbo ọmọ ará àti ọ̀rẹ́ tó jẹ́ ọmọ bíbí ìlú Ìjẹ̀bú Òde Ìjẹ̀bú lápapọ̀ Ìjẹ̀bú ọmọ alárẹ̀ tí wọ́n máa ń jáde láti ṣe ayẹyẹ ọdún ojúde ọba. Ọjọ́ kẹta iléyá náà ni a máa ń ṣe ojúde ọba tí gbogbo rẹ́gbẹ́rẹ́gbẹ́ gbogbo ọmọ bíbí ìlú Ìjẹ̀bú Òde àti agbègbè ẹ̀ máa lọ kí ọba wa ọ̀gbágbá àgbàtẹ̀wọlẹ̀ King Dr. Sikiru Adétọ̀nà. Báyìí ni mo ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò mi. Mo kọ́kọ́ ya gbogbo ẹ̀, mo kọ́kọ́ wo bí àyíká ṣe rí. Àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́, àwọn lóyèlóyè gbogbo wọn ti jókòó sẹpẹ́sẹpẹ́. Ní báyìí èrò ti ń dé o. Àwọn rẹ́gbẹ́rẹ́gbẹ́ gbogbo wọn ti ń dé lọ́kọ̀ọ̀kan, wọ́n sì ti ń pe orúkọ wọn. Ìwọ tó o bá tètè dé, o ò lè ríbi jókòó sí o. Ṣé rí bí èrò ṣe kún? Gbogbo àyíká yẹn ni èrò kún o. Kò sí ààyè tọ́wọ̀n èèyàn ló máa jókòó sí. Ṣé rí bí gbogbo ẹ̀ ṣe kún fọ́nfọ́n? Àwọn onílé iṣẹ́ ńláńlá àti àwọn olóṣòkòwò kéékèèké ni wọ́n wá síbẹ̀ láti wá bá wa ṣe àjọyọ̀ ọdún ojúde ọba tí a máa ń ṣe ní ọdọọdún ní ọjọ́ kẹta iléyá yìí. Àwọn èèyàn jàǹkànjàǹkàn ọ̀hún ló wà níbẹ̀. Wo ẹni tẹ́ ń wò yẹn, ẹni tí mo fẹ́ fi hàn níbẹ̀ yẹn ni Ọ̀túnba Gbénga Dáníẹ́lì, ọmọ bíbí Ìjẹ̀bú Òde náà ni, ọmọ bíbí ìlú Ìjẹ̀bú náà ni, ọmọ bíbí Òmù Ìjẹ̀bú. Bákan náà ni gómìnà wa ọmọọba Dàpọ̀ Abíọ́dún, àwọn náà wà ńbẹ̀. Wọ́n wá, wọ́n ṣojú, wọ́n sì ṣe ẹ̀yìn. Bákan náà rèé a lè ṣe kí a má kí olórí ọmọọba gbogbo akilẹ̀ Ìjẹ̀bú lápapọ̀ King Wasiu Ayinde Marshal K1 the ultimate, olórí ọmọọba gbogbo akilẹ̀ Ìjẹ̀bú lápapọ̀. Àwọn náà wà ní ìkàlẹ̀. Wọ́n jókòó sẹpẹ́sẹpẹ́ pẹ̀lú àwọn ẹgbẹ́ wọn. Wọ́n wà bí o. Gbogbo àwọn èèyàn jàǹkànjàǹkàn wọn tó lórúkọ ni wọ́n wẹ̀ wò wọ́n lọ́tùn lósì. Gbogbo àwọn èèyàn jàǹkànjàǹkàn ló wà ńbẹ̀ o. Bẹ́ẹ̀ àwọn tó wá wòran náà wọ́n wà ńbẹ̀ o. Mo rò pé o lè rí ìyàwó ẹ àbí boyfriend ẹ tó ti wò pé o ti rí lọ́jọ́ tó pẹ́ wò láàrin àwọn èrò bóyá o lè rí. Àwọn òṣèré orí ìtàgé lóríṣiríṣi wọ́n wà ńbẹ̀. Mi ò ní àǹfààní láti rìn kiri ní torí pé bí mo ṣe wà gan, èmi gan sì níṣẹ́ lọ́tùn lósì ni wọ́n ti ń pe bàbá Jágilégbò. Àmọ́ mo kàn rọra farapamọ́ bẹ̀lẹ̀ngó sí áńgù kan torí pé mi ìfẹ́ kí gbogbo èèyàn kí wọ́n rí mi, wọ́n bá máa fà mí láṣọya. Níbi tí mo jókòó sí náà ni àwọn bá ń ṣàwà o. Bẹ́ẹ̀ ni. Ẹ wo àwọn ẹlẹ́ṣin ti fẹ́ máa wọlé dé lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Àwọn ẹlẹ́ṣin wọ́n ti fẹ́ máa wọlé dé. Àwọn yẹn náà pọ̀ lóríṣiríṣi. Àwọn ẹlẹ́ṣin ṣé bí kẹ́ṣirò ni, ṣé kúkú ni, ṣé wọ́n pọ̀, ṣé ṣẹ̀ǹsì ni. Àwọn ẹlẹ́ṣin pọ̀. Ẹ wò wọ́n. Àwọn ẹlẹ́ṣin lẹ máa ń rí tó bá ti ń gbé ẹṣin yẹn, tó bá ti ń lọ wọ́n máa jùbọ́n sókè, wọ́n máa yìnbọn kẹ̀kẹ́ ẹ wo èrò lẹ́yìn wọn bàbá ṣùà. Onírúurú ìran ló dùn wò ní ojúde ọba. Ẹ wo bí oríṣiríṣi aṣọ, oríṣiríṣi bàtà, oríṣiríṣi ẹ̀wù, oríṣiríṣi nǹkan ìbílẹ̀ wa ẹ ó máa rí níbẹ̀. Ọba obìnrin. Nítorí ojúde ọba dá lórí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. À ń gbé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá lárugẹ ni. Nítorí pé tẹ́ ẹ bá wò ó àyíká wa, ẹ rí wípé kò sí ẹni tó wọ shirt and trouser níbẹ̀. Gbogbo àwọn tó wá síbí báyìí ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ máa rí aṣọ òkè, aṣọ òfì, àǹkàrá, lórírúurú aṣọ, lórírúurú léèsì, lórírúurú bàtà, lórírúurú gèlè, lórírúurú fìlà. Òun náà lẹ́ ò fi mọ̀ wípé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá a ò fẹ́ jẹ́ kó parun. Òun ni a sì máa wo àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ náà. Àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ tẹ̀ ń rí, ẹ̀ rí àwọn ẹ̀mí tí wọ́n wọ agbádá, ẹ̀ rí àwọn ẹ̀mí tí wọ́n wọ dàǹdógó, ẹ̀ rí àwọn ẹ̀mí tí wọ́n wọ dàǹṣíkí, ẹ̀ rí àwọn ẹ̀mí tó kọ̀ wọ bùbá àti ṣòkòtò fẹ́ẹ́rẹ́fẹ́. Oríṣiríṣi ló wà níbẹ̀. Ẹ rí ìlẹ̀kẹ̀, iyùn lóríṣiríṣi, lórírúurú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Òun ni à ń gbé ní arugẹ ní ìlú Ìjẹ̀bú Òde ní ọjọ́ kẹta ọdún iléyá. Òun ni à ń ṣe ojúde ọba. Ojúde ọba 2024 léyìí. Ẹ ṣé.
Yeah.